anybody down. Make them post where we assault them. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kálẹ́ níbikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Kí la tún wá délé ní o, a ní ká tún wá gẹnu sí ní o. Nítorí kíni, nítorí ọ̀rọ̀ Portable Ọmọlálọmí. Portable ó ń bẹ̀bẹ̀, ó ń sọ̀rọ̀, ó ní wípé kí àwọn ìjọba jọ̀ọ́ kó tú àwọn ọmọ ohun tó kó kan tú wọn sílẹ̀. Wípé àwọn ọmọ yìí, ọmọ aláìní ìyá ni wọ́n. Àgbà yẹn bẹ́ẹ̀. Ṣùgbọ́n ipòkípò tí ẹ̀dá bá wà láyé ká máa ṣe jẹ́jẹ́. Ipòkípò tí ẹ̀dá bá wà láyé ẹja máa fi sùúrù ṣe é nítorí ẹnìkan, nítorí ọ̀la ni. Màá fi fídíò kan hàn yín sí ìtẹ́ máa rí nípa ọ̀rọ̀ Portable Ọmọlálọmí. Ṣẹ́rí, wọ́n ní ọmọ ẹni ò lè burú títí ká lè fẹ́kùn pàjẹ́. Bẹ́ẹ̀ni, kò sí bí ọmọdé máa ṣe mọ ẹ̀kọ́ jẹ tó tí ò lè ra lọ́wọ́. Ṣùgbọ́n Portable Ọmọlálọmí, sùúrù dọwọ́ ẹ̀. Sùúrù dọwọ́ ẹ̀. Kí ló dé? Ṣé ìwọ nìkan ni? Ṣùgbọ́n bóyá bó ṣe mọ ìwà ẹ jẹ́ ká ní bó ṣe mọ ìwà títí ẹ̀ ń wù nìyẹn. Torí láti ìgbà tí èmi ti mọ Portable, ìwà ò change, ìwà ò yàtọ̀. Bí a ká ní bí Ọlọ́run ṣe dá òun nìyẹn. Ṣùgbọ́n tá bá bí ọmọ, ó yẹ ká máa túnra wa bí. Portable máa fi sùúrù sí. Máa fi sùúrù sí. Lẹ́yìn Ọlọ́run ọba, ìjọba ló tún kù. Ìjọba ló tún kù. Ìjọba amúnimóògùn. Amúyàmọ́ ọmọ mú bàbá tó sì bá bàbá ẹni tó máa bèrè fún. Àfi tó bá wà lórí òtítọ́ ló kù. Ṣùgbọ́n tó bá sí lórí òtítọ́, kò sí kan tó lè ṣe fún ìjọba o. Màá fi fídíò yẹn hàn yín, kẹ́yìn náà gbọ́ nǹkan tí Portable ń sọ tó lè wọ́n ṣe kankan fún àwọn ìjọba. Tọ́, lóòótọ́ lè má ṣe kan, ṣùgbọ́n nínú àwọn fídíò tó ń jáde lọ́tùn lósì, á rí àwọn nǹkan tó ń ṣe. Ṣùgbọ́n ẹ̀bẹ̀ tí èmi máa bẹ̀ àwọn ìjọba ni wípé kán jọ̀ọ́ kó dábọ̀. Àwọn ọmọ yìí tó ń sọ yìí, tó bá pẹ́ lóòótọ́ lọ ọmọ yìí wà lórí òtítọ́, ìjọba àbáwọn ọmọ yìí bẹ̀bẹ̀, ẹ bá tú wọn sílẹ̀. Ẹ jọ̀ọ́, ẹ̀bẹ̀ la bẹ̀ yín. Nítorí pé tá bá ní ká wo bí nǹkan ṣe ń lọ, torí Ọlọ́run kó jọ̀ọ́, kó dákun, kó dábọ̀, kó ṣíjú àánú ẹ̀ wò wá. Tá bá ní ká wò ó ní méjì. Make them post where we find them for my bar, where they come seal. Sáwọn ọmọ ẹgbẹ́ kékeré tí wọ́n lè sọ blow. Sáwọn ẹ̀yẹ́ lè fún yàn mọ́rò. Àwọn ọmọ yẹn, they are in school, they are in academy. They are learning grades, how to make money, how to blow new advance me. Ẹ wo, anybody down. Make them post where we assault them. Because they go lie against us. Ẹ wo, wọ́n ti fárí àwọn ọmọ mi o. Ẹ jọ̀ọ́, ẹ gbà wá, ẹ tó nílé ayé yín òbí. Kí lẹ̀ ń wò? Help ni mo help àwọn ọmọ yín. I'm helping those children. Did you see Igbo in my bar? Wọ́n kọ́ tí wọ́n kó JBL, wọ́n kó gbogbo phone. They scatter my bar. Normal, they don't meet me there. Mo ti travel. I'm a star. I don't stay one place. I'm a hero. All the better mi lóró ẹ̀yin fáǹsì mi ẹgbàá mi o. Èmi ọmọ àtàpátá dìde. Mi ò bẹ anybody yá o. I don't fight anybody. Ọ̀rọ̀ náà lẹ ti gbọ́ látẹnu Portable tó sọ yìí. Ṣùgbọ́n nínú fídíò kan tó ti gbé sọ wípé bàbá òun, ó yẹ kó ti bá wọn settle àwọn tawí yìí nígbà tó wá sí bá òun. Ń pẹ́ kí bàbá òun ti bá wọn settle wọn. Kí ni bàbá òun dúró dè tó fi settle àwọn ẹni yìí? Tó jẹ́ pé ìgbà tó wọn dé, wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń ṣe gbogbo eléyìí. Nínú fídíò kan tí máa drop láìpẹ́, máa drop nípa ti bàbá ẹ̀ tó sọ yìí. Pẹ̀lú bó tún ṣe rawọ́ ẹ̀bẹ̀ ń pé kí àwọn ìjọba jọ̀ọ́ kó fi àwọn ọmọ yìí sílẹ̀. Wípé àwọn aláìníyá, aláìní bàbá ni wọ́n. Òun ràn wọ́n lọ́wọ́ kí àwọn abiyamọ jọ̀ọ́ kó má wò wọ́n níran wípé òun ṣèrànwọ́ fún ọmọ yìí ni. Ẹ máa retí nǹkan tí màá tún mú wá, tí màá tún sọ sórí afẹ́fẹ́ yìí. Orúkọ tèmi ò yí padà.
Orúkọ tèmi ni Olówó Kéré Fẹ́mi. Èmi ṣàlọ́mọ ìmọ̀rú àlàlá arẹ́nugọ́rọ̀ bí ọ̀bẹ. Ọmọ olóbì wọ̀rọ̀kọ̀lẹ̀ ìbànú, ìtò máa ṣàánú ẹni àárọ̀ sẹ́rù ẹni, ìtò lè ṣàánú ẹni á bọ́ sẹ́ ìbànú, ẹ̀ràn burúkú àbújẹ. Ire o.